àwọn ọ̀dọ́ ìlú Ẹ̀pẹ́ wọ́n fà kékọ́rí ni wípé ọba wọn ìyẹn ọba Ẹlẹ́pẹ̀ tìlú Ẹ̀pẹ́ Èkìtì ó gbúdọ̀ fi orí àpèrè sílẹ̀ wípé ó ti ṣe nǹkan èèwọ̀ tí wọn kì í ṣe nílùú Ẹ̀pẹ́. Nílùú Ẹ̀pẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí eku ò ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ, àwọn ọmọ èèyàn gan wọn ò fọhùn dáadáa bí ọmọ ènìyàn. Ìlú yìí ń gbóná lọ́wọ́ girigiri. Pé a ò fẹ́ a ò dẹ̀ fẹ́ ọba tó bá ti ṣerú ẹ̀ṣẹ̀ yìí ọba yẹn ti lọ láì sátúnṣe ìgbóná lé sí. Ṣé lóòtítọ́ ṣé òfin wà wípé tọ́ba bá ṣerú ẹ̀ṣẹ̀ yìí yóò kúrò lórí àpèrè? A kúrò lórí àpèrè. Èèyàn tó fi jọba àgbà táwọn fa ọ̀rọ̀ tán ṣọba òkùnkùn ilé onífarati ìlú Ẹ̀pẹ́ ibẹ̀ lọ́ba ti jáde ti fa mú. Wọ́n fi ṣe mọ̀kàrúrù láàrin àfọbàjẹ ìyẹn ṣe fẹ́ jọmọ yé. Ṣùgbọ́n tán dẹ̀ fi ṣe mọ̀kàrúrù ó wá di pé ọ̀rọ̀ délẹ̀ báyìí àwọn akójú sí oore náà ṣìṣe oore náà ṣe báyìí àwọn ọ̀dọ́ wa bínú. Ìgbà tẹ́ mọ̀ wípé ẹni yìí o kì í ṣòun ní Ifá mú. Kí ni ẹ̀tọ́ yín láti lọ máa parọ́ fáwọn ará ìlú? Ẹ̀yin lẹ kó àwọn ará ìlú sí gbàrọ. Gbogbo èèyàn tí kábíyèsí bá ti ṣépè fún tó bá ní kò dé dọ̀la ó máa kú.